Hello, everyone. Welcome to Tony Talks. Good morning, good afternoon, good evening, wherever you are watching me from. Thank you for tuning in. We appreciate you. Thank you for your comments. Thank you for your like. And if you're a new subscriber here, please don't forget to hit the subscribe button so that you don't miss out on our videos. Yes, let's dive into this. Today's video is going to be right now. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. That one next to white. No, next one. Yes, give me that one. Is it this? Let me see. Bring it. Don't open it up. No, not be this one. Give me the next one. Emma Bino. Monigele to ba mu gongon. But mo wa better one. You like this purple and it's very cheap. This one is a small one. Give me the last two. Yeah, give me that one. The last two. Yes. And the next. Arugbo ode. Ode ni gele to ba mu gongon. Yes. So this one is a small one. Give me this one. Yes. Open it and give me one. The best color is lemon. For me, lemon pot. Simbe ya also roski lemon. Yes. Believe me, this is the best color. Let me show you. This is the best color. See. Share you see. This is the best color. If you see the clothes, real life. This is, give me the purple. Give me one. Wari. Code money bata purple me. Go show and wear post day. Yes, we are roski. But we want to do purple. Gele la ni. Gele tó dúró re ni. Aganran ó bẹ etí ó mú kékeré lele. Arúgbó ọjọ́ adàgbà má pàrọ̀ oyè. Ẹ já gbọ́ kí ló ń trending. Ẹ wo ọ̀rọ̀ náà pọ̀ oníkálukú kan tá à ń sọ tiẹ̀. Àwọn àdébèjì ẹ̀ sọ wípé bóyá kíkí tí Adéládé Adékọ́lá èyí tó kí Lizzy Anjorin ó kí ní kí wípé wò ó jẹ́ kí n rọ́nà lọ oníkálukú. Gẹ́gẹ́ bí àwọn tọ́jọ́ ń ṣe fíìmù gẹ́gẹ́ bí ká ní pé nígbà tí alágbẹ̀dẹ ti jáde o ẹ̀yin èèyàn lọ bá wo fíìmù alágbẹ̀dẹ àti Idán by Ṣèyí Ẹdùn alágbẹ̀dẹ bá àti Jayé Kùtì Idán by Ṣèyí Ẹdùn ṣo mọ̀ pé mi bá yín ṣe fíìmù Ọdúnládé ń taṣọ Fẹ́mi náà dẹ̀ ń ta bàtà ló fi jẹ́jẹ́ ń rọ́nà lọ kó tó rí pàwọ́ ìdí spíkà lemon ó wà ń bẹ check ó wà ń bẹ àwọn onístone kékèké yẹn aṣọ ìrúsìkì yẹn ṣó ti yé ṣó mọ̀ pé kó tó rí pé mo di spíkà bẹ́ẹ̀ ṣe bàárín àwọn artist jẹ́ bẹ́ẹ̀ ṣe fi ọwọ́ ara yín bẹ́ẹ̀ ṣe fi fọ́ Yorùbá film industry yẹn fúnra ara yín Ìgbò kọ́ ló bá yín fọ́ Yorùbá film industry Haúsá kọ́ ló bá yín fọ́ Yorùbá film industry ẹ̀yin olórí burúkú wọ̀nyí ẹ̀yin blogger ẹ̀yin awáyé má ṣe rere kí ló ń trend ìjọ tó ti ń trend lórí social media trend ra tí arọba mọ́tò rí trend ra spoke kẹ̀kẹ́ rí trend kọ́mọ aráyé bẹ́ẹ̀ ya yọ nǹkan gidi rí trend sórí ìbànújẹ́ tó ń gbà tán wá sọ̀rọ̀ yẹn Lizzy wá sọpọ̀ ẹ̀dí handbag bí ọ̀rọ̀ tí mò ń sọ̀rọ̀ tó bá fẹ́ sọpọ̀ ẹ̀dí handbag àwọn nǹkan tó máa lò lélẹ̀ ṣẹ́rí shoe get size o aṣọ ju aṣọ lọ ṣẹ́rí aṣọ tó wà lọ́wọ́ mi ńlá ẹ̀wà God bless you ṣẹ́rí pọ́ọ̀sì ó bá aṣọ yìí mu lọ gan ẹ bá rí real life pọ́ọ̀sì ó bá aṣọ yìí mu gan like gan pọ́ọ̀sì báyìí ó bá aṣọ yìí lọ gan bàbọba ẹ má wọrí Ìṣọ̀lá gbogbo ẹ ní máa ṣe ń sìn ní máa analyze ojú òní tì yín number one ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí nílé tẹ́ ń wò mí ṣẹ́rí tí Ọdúnládé àti Fẹ́mi Adébáyọ̀ àwọn brọ́dà mi méjèèjì yẹn tán bá sọ̀rọ̀ síra wọn létí ọmọ wọṣọwọṣọ làwọn méjèèjì ìmẹ̀kú ni wọ́n dey wear good clothes and they dress nice if you look at their skin they look good Fẹ́mi Adébáyọ̀ Ọdúnládé àwọn méjèèjì yẹn wọ́n máa ń wọṣọ tọkùnrin tí wọ́n bá pàdé ara wọn tó bá gossip lẹ́sẹ̀kẹsẹ̀ 100%
chances wà kán sọ̀rọ̀ nípa material. Tẹ́ bá wo aṣọ àti bàtà tí ààrẹ bọ́ba ṣèlú Alhaji Abdulateef Lawal olórí oko káàfàtà Adéorí Lizzy Anjorin, tẹ́ bá wo combination aṣọ tán wọ̀ pẹ̀lú aṣọ tí mo wọ̀ is enough for gossip, but positive gossip, not negative gossip. You don't understand? Kò sí ọkùnrin, èmi mo mọ iye iṣẹ́ tí mo ti gbà náà lẹ́yìn pati tí Alhaji, lẹ́yìn aṣọ Alhaji yẹn mo ti gba order ládọ́dọ̀ àwọn ọkùnrin tó pọ̀, mo dẹ̀ gba order lọ́dọ̀ àwọn obìnrin. A lot of women were like, Alhaja, give me purple with touch of this, make my husband clothes and shoe. Alhaja, èmi mo mọ pati tara lọ lálẹ́ ẹjọ́, èmi ni mo mọ iye order tí mo ti gbà. Bọ́n nítorí pé Esabod, Ṣẹpẹtẹrì àti group of company àwáyé wá ṣe rere ni wọ́n, brain ni wọ́n kò ní lọ síbi nǹkan tó dáa. Òun lẹ ṣe rí pé mo jẹ lọ mọ́ Ṣẹpẹtẹrì lára, because Ṣẹpẹtẹrì always look for the negative side of life. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Abuja, wọ́n ní àwọn Chinese restaurant kan sọ pé kí Nàìjíríà máa wọ̀ bẹ̀. At the end of the day àbálọ àbábọ̀ wọn ní Nigerians máa ń ṣe shoplifting. Ńgbà tẹ́ni ẹ̀dẹ̀ sọ pé òun fẹ́ kí Nigerians wá síbẹ̀ mọ́. Ṣé you understand? Ṣé kò dájú kó yọ ìbọn kó pa Nigerians lọ? Bọ́n torí pé Ṣẹpẹtẹrì Gistlover ó desperate fún attention, ó ṣàn wá nǹkan tó máa fi da Nigeria rú. Like I said, APC need to be careful. Gistlover, Esabod, these people are not kind of human being tó máa press panic button tẹ́ máa fall for it. Kẹ́ tó ṣe anything, ẹ ní láti ṣe findings yín. Àìjẹ́ bẹ́ẹ̀ gbogbo iṣẹ́ tẹ́ bá ṣe nǹkan kékeré báyìí Gistlover máa bàjẹ́ mọ́ yín lọ́wọ́. Ṣé ti yé yín? At the end of the day wọ́n ti lọ síbẹ̀. Tẹ́ bá wo aṣọ tí ààrẹ wọ̀, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látorí ríǹgì tí ààrẹ wọ̀. Kò sí ọkùnrin tó máa ń rí ríǹgì tó wà lọ́wọ́ ààrẹ yẹn, ríǹgì tó wà lọ́wọ́ ààrẹ yẹn, mo mọ iye iṣẹ́ tí mo ti fi gbà, mo mọ iye ọjà tí mo ti fi gbà, like mo mọ iye ọkùnrin tó ti pè mí, I want that ring. Alhaja, ring tọkọ yín wọ̀ yẹn lò ní, mo mọ̀. That ring is 22 or 24 carats, thereabout. It's not 18 carat, and if you look at that ring, it's not regular. Tẹ́ bá wo handchain bàbá ọba Kuban tó wà lọ́wọ́ ẹ̀, his Kuban is not regular, it's a special order. Go and check it out. Kuban ò kì í ṣe regular. Now bàbá olóyè ni, ẹ wá wo fìlà àti bàtà ẹ̀. Look at that shoe, look at that cap. Ẹ wo bó ṣe lọ pẹ̀lú touch aṣọ tèmi wọ̀. Ẹ wo shoe and bag ti tèmi, ẹ wo ẹ̀ṣọ́ ti tèmi. You don't understand? Simple fabric tí mo wọ̀, headache ni o máa wá. Fabric tí mo wọ̀ yẹn ni definition of you go explain tire. Wàá zoom, wàá gbé, wàá fún àwọn èèyàn ẹjọ́ mo ní ìdáṣọ wọn àtọmọ pé kò sí. Mi wàá lè sọ ó lè di lọ́la o. Tán bá ṣe kékeré ẹ̀gàn kankan wà tí kékeré ò ní ní. Bọ̀ kókó ni wípé aṣọ yẹn o, ọrùn ẹni tẹ́ ti rí, òun leléyìí, tẹ́ ẹ̀dẹ̀ wá kẹ́ tó lọ ṣe titi yín. So when you see Femi in likes of Femi Adebayo, in likes of Odunlade Adekola, when you see them talking, there are a lot of things they could discuss, not gossip. Not gossip, but these bloggers are born failures. They always want to tell you story. Give me another one, please. Aṣọ kékeré la aṣọ yẹn mo sọ fún yín o. Give me the bronze gold, or give me the blue. Give me no. Come. Yes, that one. Yeah, and give me the blue gele. Carry this one. You need better color and cap for my wedding. Please, just chat me up. Come down. Next. Come. No. Next, go. No, that line. Yes, now that one where you touch. Yes, return it. Sure you understand? But nítorí pé àwáyé kékèké làwọn eléyìí o. Ńlá ẹ̀ wà o, bọ̀ kékeré lélẹ́yìí. Bọ̀ kékeré eléyìí ní grade o, kò kí ń ṣe kékeré yamayama o. Kò kí ń ṣe kékeré yamayama. Give me the gele. Sure you understand? So, gbogbo orí burúkú tẹ̀rí tí àwọn bloggers ń sọ yẹn. Ńgbà tí èèyàn lọ sí party, ó mu àbí ó mu. He enter bí no enter. Ó fẹ́ enter pàlì. Ó wọlé àbí ó wọlé. Ó fẹ́ wọlé pàlì. Ẹ pè mí kí n bá yín mú gèlè àti ìpele tó fine. Ilé ẹ wà o. But eléyìí medium, eléyìí ò ṣe kékeré pẹ́ọ́ta medium. Ó ní bẹ́lẹ̀ ṣe shine, ó ní bẹ́lẹ̀ ṣe dó lára. Èmi ó ní bí mo ṣe mú pẹ̀lú ṣe mọ̀.
now ẹ má jẹ́ kí àwọn olórí burúkú bloggers yìí dóò mo tiẹ̀ jẹ́rìí a lot of us láti gbọ́n gbogbo wa ti gbọ́n gbogbo wa brain wa ti ṣiṣẹ́ ẹ̀yin náà wò ó ní ó pèrè ń kí ló ń trending Ọdúnládé àti Fẹ́mi Adébáyọ̀ sọ̀rọ̀ so nǹkan tán sọ yẹn wọ́n sọ pé Lizzy ti sọ̀kọ̀ ẹ̀ di handbag tó bá yẹ pé bẹ́ẹ̀mi ṣe ń rò nìyẹn ṣe rò pé màá débi tí mo délé ni Ẹsábọ́ọ̀dù ló train àwọn olórí burúkú yìí Ṣẹpẹtẹrì ló jẹ́ káyé wọn rí báyìí but that is why ẹ ṣe máa rí pé ayé wọn ò ní mínì ayé wọn ò ráyé wá kò sáṣọ gidi lọ́rùn wọn kò sọmọ gidi lọ́wọ́ wọn kò sọkọ gidi kò sẹ́bí gidi kò sára you don't understand how can you say Fẹ́mi Adébáyọ̀ and Ọdúnládé even tó bá yẹ pé tòótọ́ náà wá gossip báwo ló ṣe kàn wọ́ ìwọ tó tàjò gbé sájò ìwọ náà wò gbé sí ayé Ṣẹpẹtẹrì wò gbé sí ayé yín ẹ lè ṣiṣẹ́ ẹ̀yin olè ọ̀lẹ alápámá ṣiṣẹ́ ẹ̀ṣọ́ orí burúkú títí ọrùn yín ó dàbí ìgò magi ẹ̀ṣẹ̀sìn títí gbogbo àwọ̀ ṣá lọ ẹ̀ṣàgbákò títí kò sẹ́ni kankan tó fẹ́ bá yín ṣe mọ́ even tó bá yẹ pé tòótọ́ Ọdúnládé àti Fẹ́mi Adébáyọ̀ all gossip is for human being báwo nìyẹn ṣe dín price gàrí kù and moreover àwọn people yóò ń ṣẹni tó lè gossip they are not like that wọn ń ṣèyàn játijàti FM wear good clothes is my very good brother that I like Ọdúnládé wear good clothes the stature is tẹ́ bá wo Ọdúnládé àtàlájì wọ́n jọ ní stature ni kò dẹ̀ sí ọmọkùnrin tó ṣe fọwọ́ rọ́ sẹ́yìn náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá à ń sọ yìí so ẹ̀yin ò ṣe rò pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n admire ara aṣọ wọ́n admire aṣọ ara wọn wọ́n admire outing ara wọn àbí wọ́n admire pé aláyé yìí ìyàwó ẹ̀ ń tọ́jú ẹ̀ àbí aláyé yìí ó ń tọ́jú ìyàwó ẹ̀ wọ́n ẹ̀ tó jẹ́ pé ẹ̀yin ò ṣe wà positive side nílé ayé yín ò dẹ̀ da Ẹsábọ́ọ̀dù sọ́nsìn pé ọkọ ọmọ òun jọ̀ǹkì ni ọmọ òun ó gbégbó ọkọ ọmọ òun ó gbé cocaine sínú mọ́tò Ṣẹpẹtẹrì jáde ọlọ́mọ òun mu cocaine gbé cocaine ta cocaine ẹ̀yin jákujàku ẹ̀yin rádaràdẹ mi ò bá yín wí ìjọba tá ló fàyè gbà yín ńgbà tán dájú lé kí lorúkọ ẹ̀ ọmọ ìyá Ṣàlì tó ṣe bó ṣe yẹ kó ṣe fún wọn gbogbo yín ẹ̀ kórí burúkú yín lọ ebi ti ṣẹ́jú how can you say àwọn méjì Ọdúnládé kí lọ́dúnládé àti Alhaji Lawal Ọdúnládé àti Fẹ́mi Adébáyọ̀ kí wọ́n fẹ́ gossip nípa Alhaji Lawal ṣé wọ́n mọra wọn rí nàbọ́n ríra wọn rí àbọ́lọ́rọ̀ ni wọ́n ṣọ́lọ́rọ̀ ni wọ́n lórí burúkú làwọn bloggers eléyìí kọ́ la wá fún jàre ẹ kò jẹ́ ká gbọ́ díẹ̀ sí Ẹsábọ́ọ̀dù gangan but kákọ̀ gbọ́rọ̀ wọn ṣe mọ̀ as you are looking at me tonight think positive behave positive be good and take care of yourself àwọn kan náà sọ pé kán ti school pa torí wọ́n gbá ọmọ tí ó bóyá 20 years àbí age wo làwọn ọmọ yẹn bọ́n ṣe bẹ̀rù náà ṣe bọ́mọ wọ́n ṣe bí ẹ náà ṣe bí wọn òun náà fẹ́ ti school pa tó náà fọ́mọ 15 years létí ìwọ́nsìn tó bá kú pọ̀ ní tí nǹkan kan pa ẹni aróòdó pa àpagbé ni ó yẹ be positive tí àwọn òbí ò bá escape poverty make sure pé wọ́n pa poverty rẹ̀ and how to clean up poverty is learn how to mind your business and be positive learn how to see good things from people aṣọ tí mo ń tà lé níbi tí mo dé lé ní is not by magic kò kí ń ṣògùn owó kò kí ń ṣe cocaine kò kí ń ṣe anything it's because I've been able to see positive things I've been able to see beauties that is why today I dress well I dress good even tí mi ò bá jẹun ẹ̀ ní mọ̀ tó bá jẹ́ pé mo máa ń ṣe bí Ṣẹpẹtẹrì ni mi ò ní débi tí mo dé lé ní ẹ̀yin náà ẹ wò kí Ṣẹpẹtẹrì ó lóun fẹ́ ṣe bísínẹ́sì igi ṣékélé mọ̀rúfù ló fẹ́ kọrin lálẹ́ yìí wọ́n ta pẹpẹ súùpù wọ́n lulẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó lóun bẹ̀rẹ̀ iṣẹ́ kí ló lóun ṣe kò raṣọ rán ẹ̀yin náà ẹ wò aṣọ pásítọ̀ Ajídára because gbogbo time ẹ̀ gbogbo energy ẹ̀ gbogbo hours ẹ̀ it's all about getting money from people gbogbo obìnrin ló lè trust never trust any woman that always depend on men to get money Ṣẹpẹtẹrì depends on me to get money now Ṣẹpẹtẹrì fẹ́ kí n wá máa bó òun níbi tẹ́bi bá tiẹ̀ jẹ́ dé she does not have that dignity she does not have that pride she wants me to come and be feeding her that is what she did in style olóṣè máa parí eléyìí ni o déètì ni o ọjọ́ báyìí ni o ọdún yìí ni o because kò mọ bó ṣe máa sọ ló fẹ́ lè sọ pé Lizzy jọ wá máa bọ́ mi òun ló ṣe gbọ̀nà ẹ̀bùrú ó ń lọ kiri ó ń lọ sọ́dọ̀ àwọn èèyàn bá mi gbáyé báyìí lọ́wọ́ Lizzy kí n lè rówó nǹkan tó ń sọ nìyẹn don't you know don't you ṣe mi ni máa jókòó màá wá sọ pé èmi mo fẹ́ gbé tani náà ẹ jẹ́ kí n wò ó bóyá náà àwọn ìyá tá a bá àwọn ìyá tó okay let me say okay my bóyá bí èèyàn tí mo mọ̀ pé
ó ń ṣe dáadáa màá wá ní pé ó yá o ẹ wá bá mi sọ fún kó fún mi níye báyìí tí ò ń ṣe nìyẹn ló wá bá mi o màá wá ní mo gbé nìyẹn lọ ilé ẹjọ́ àbí mo gbé lọ sí police station ẹ̀yin ọlọ́pàá ẹ sọ fẹ́ ni kó fún mi níye báyìí it means pé olè alátẹnujẹ it means pé ayé ti fèlè ẹni ọ̀run ti fèlè ẹ̀ it means pé ẹni yẹn ń tọrọ jẹ ó ń tọrọ mú ó ń tọrọ lọ ó ń tọrọ gbáyé that is the meaning. Let's take for instance ọmọ Tolúwa fẹ́ràn I'm selling clothes you are a musician ṣé you understand bóyá o wá gbédé level Michael Jackson kí wá ní ó yá o ẹ̀yin ọlọ́pàá ẹ wá bá mi bá Tolúwa fẹ́ràn kó wá fún mi lówó that person is a beggar. Hungry is catching such person. Stop listening to them. Don't follow Gistlover. Don't follow Esther, but I've told you. Tó bá pé mò ń tẹ̀lé Esabod, mò ń tẹ̀lé Gistlover. Hey, story ìtaná gbédé. Hey, nǹkan báyìí náà sọ, mi ò ní sí níbí lẹ́nìí. Ibi tí mo ti ń wòrùn ẹgbẹ́ mi, wọ́n ti gbàrọ̀ tá mi dá. Ability to pay at, I've told you. Ẹ máa rí Lizzy ó wọṣọ, Lizzy wọ gold. Tí bá máa kó gold mi látòkè débi ni, it's because I've been able to pay attention to my life. There is competition in my business. Film industry, there is competition. Musical industry, there is competition. Tó bá wà ní film industry, àbò wà ní musical industry, ó wá ń bá wọn ṣe gossip. Wọ́n máa gbà rẹ̀ dání. Wọ́n máa gbà rẹ̀ dání. You don't understand? We are in the world that everybody, everything, even banking system right now, they are into competition. Do you understand? And if you want to compete well. If you want to compete with originality. Don't compete with fake life. Àwọn la máa rí tán máa lọ rent pali sugar, pali St. Louis. Torí ó fẹ́ ya photo. Go and check. Mi ò pààrọ̀ cotton mi. Cotton ibi tá ti ń ya photo láti ń ya photo. Chair tá fi ń ya photo mi ò pààrọ̀ ẹ̀. Mi ò pààrọ̀ ẹ̀ dọ́là because títí wá ní gold tí mo ti ń lò tipẹ́tipẹ́ òun lẹ ṣe rí lọ́rùn mi tí n bá lọ party màá tún repeat ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé I don't live fake life. What you see online is what you see real life. Ó ti yẹn mi ìmọ̀ nǹkan tó sọ tán o but ẹ jẹ́ ká gbọ́ tán ká tó máa lọ sọ́dọ̀ Esabod. Ó dà pé. Wọ́n ń sọ èyí tí wọ́n ṣe ń rí fídíò ọ̀hún èyí tó ń lọ ní orí fọ́nrán mi yìí ẹ̀yin náà ó rí lẹ́yìn ìgbà tí wọ́n ti arábìnrin náà tán ẹ̀rí bí wọ́n ṣe fọwọ́ kọ́ra wọn lọ́rùn tí wọ́n sì ń sọ̀rọ̀ síra wọn létí. Imagine èmi tí mo lọ party gan mi ò ya fọ́tò mo wẹ́n tó ya fọ́tò yes give me that green yes and give me beautiful green gele. I have one most beautiful green gele there. Most beautiful green gele. Give me. Ìwọ mo ní green jewelry kan bẹ̀ yẹn nínú àwọn stone jewelry yẹn diamond copy buy. I have one mad green gele, just check it. Not in that category. This category. No. This category, yes. I have green. I have one beautiful green. Check. If you cannot see down, then check up. Very beautiful green. You can give me that one. Give me that one. Or you give me gold. It depends. Give me that brown. No. Give me this. Yes. Good. Perfect. This one has been. This is a perfect gele. Give me the gele. Oh, to the jewelry here. Diamond copy. Buy only green. Buy. Come on to bring it. Diamond. Diamond copy. Ni. Only green. Buy. That's only stone. Aṣọ kékèké làwọn ilé. Ta ló ń bú James Boyd lọ́dọ̀ wa ń bí báyìí. Ta ló bú James Boyd. I'm going to block you. You don't mess with my people. You don't abuse my fans. No, kì í ṣe lè. Kékeré lòun rí wẹ́rẹ́wẹ́rẹ́ by green. You don't mess with my followers. Don't mess with my fans. If you come to my page, if you leave stinkers, if they reply you, you don't reply my fans. We won't come to your territory. Do not come to our own territory too. How many percent ló fi mú? Arike, I sold it and forgot to tell you, mommy. Èwo nìyẹn? The jewelry. Mo ní kan bẹ̀ yẹn. Mo ní new one kan bẹ̀ yẹn tó dẹ̀ fine gan. Ó mu àbí ó mu?
ẹja gbádùn kí ló ń trend. pàtó tí wọ́n ń sọ àwọn nìkan náà ló yé àwọn nìkan náà ló mọ̀ eléyìí ló jẹ́ kí àwọn èèyàn máa sọ̀rọ̀ o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé Lizzy Anjorin. olórí burúkú àwọn èèyàn olórí burúkú bíi tiẹ̀ ló ń sọ̀rọ̀. àwọn èèyàn olórí burúkú bíi tiẹ̀ nìkan ló ń sọ̀rọ̀ náà dì sí ibi iṣẹ́ lè gbé padà. àwọn èèyàn olórí burúkú bíi tiẹ̀ nìkan ló ń sọ̀rọ̀. àwọn èèyàn olóríire wọn ò ní sọ nǹkan tó sọ. àwọn èèyàn olórí burúkú bíi tiẹ̀ nìkan ṣoṣo ló ń sọ̀rọ̀. àwọn èèyàn olórí burúkú bíi wà àti ṣẹ̀pẹ̀tẹ̀ yàtẹ́ sábọ́ọ̀lù kò sólóríire kan ní Nigeria of today tó máa rí èmi àti ààrẹ tó máa rí wa. I still show yẹn you don't need to tell us we killed that show. The outfit is simple and is everything. Kí ló mean? o rí combination yẹn ni o rí combo yẹn ni. ṣẹ́rí ẹ̀yin tẹ̀ ń wò mí lẹ́nìí ó dáa kéèyàn fọkùn èèyàn sí nǹkan tó dáa tó bá ń fi ọkùn wọn sí di negative things máa ṣẹlẹ̀ sẹ́ni yẹn bá mi yọ ọ̀rọ̀ àjọ láìlọ́. this one kan ó dà kí n lá ni ó dà kí n lá ni ó kí n lá ni. ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ní oníjàngbọ̀n ẹ̀dá tó sì jẹ́. màá jó níjọ̀gbọ̀n gba tí mi ń ṣe lórí burúkú bíi tiyín tí mi dẹ̀ ní jẹ́ kẹ́ bà tèmi jẹ́ bàtẹ́ ni mo jalè láàrin ọjà ǹjẹ́ wọ́n ti ọjà pa etí náà fọ́ ọmọ tí ò pé 20 years ẹ ti school pa máa ṣe èmi tí mo ti mọ̀ pé mi ò léèyàn mi wà ní ṣèjọ̀gbọ̀n ìjọ̀gbọ̀n ló máa jọ lójú tí wọn pa sí ni wáyé ni wà tẹ́sábọ̀dọ̀ àti ṣèpẹ̀tẹ̀ me defending my life my business my loved ones àbí gbogbo yẹn ń ṣorí burúkú ńgbà tá Aláàfin of Ọ̀yọ́ wà láyé my late royal father the man that loved me most the man that adopted me like his own biological daughter the kind of love he gave to me I have never seen such love the love Aláàfin of Ọ̀yọ́ gave to me is everything I will never forget that ó pẹ̀lú nǹkan tí mi ṣe jáde ní ìjẹta mo ránṣẹ́ ṣe remembrance wọn because tẹ bá ṣe remembrance wọn online wọn kọ láti lọ ti àwọn kan dìde tí ò tán mọ́ bàbá kan láwọn lọmọ bàbá kan ní kí Lizzy má lo bàbá àwọn kó má ṣe gbá wọn dẹ̀ ń ṣe ọmọ bàbá gbogbo géèmù tẹ mọ̀ gbá lórí social media yìí ni mo mọ̀ pátápátá when you all gang against my royal father mo regret láyé pé mi ò tètè sí speaker kò sọ wáyé pé mo ti gbóná bí àpárá báyìí ni n tẹ́ ṣe fún bàbá yẹn ni mo lè ṣe ẹ̀yin olórí burúkú olè awáyé má ṣe eré alápá má ṣiṣẹ́ ẹ̀yin ò láìkì ìjọ̀gbọ̀n lẹ́ láìkì àbí kẹ́ pa àwọn èèyàn kẹ́ bà tàwọn èèyàn jẹ́ mo ń bọ̀ mi tí ì dé. wípé ṣe ni oníkà. ẹ jẹ́ kí n gbé olórí burúkú ilé ìkéré kúrò ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ ẹ̀sà bọ̀dù ẹ bá mi pè ìyàwó angel kí ló sọ kí ló lórí burúkú ẹ̀ sọ́n bí ẹ má gbàgbé nǹkan tá a kọ́kọ́ sọ ẹ bá mi pè ìyàwó angel bọ̀ síbí. bá mi pè ìyàwó angel lọ mo rí ṣò yẹn sábọ̀dù ṣe